Ẹ̀kálẹ́ ẹ̀kọ́tòrọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ́n ní àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Àwùjalẹ̀ tó tún jẹ́ olórí àwọn ọba Akilẹ̀ Ìjẹ̀bú Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà títún fi èrò rẹ̀ hàn láti dá ààbò bo àṣà, ìṣe àti ìfaradà ẹ̀sìn láàrin àwọn ọmọ orílẹ̀-èdè. Ọba náà ṣe ìlérí náà nígbà tí ó ń gba oyè gẹ́gẹ́ bí olórí àwọn ọba mùsùlùmí ní ilẹ̀ Yorùbá, ìpínlẹ̀ Ẹdó àti ìpínlẹ̀ Delta. Akọ̀ròyìn wa Anthony Gandonu náà pẹ̀lú àwọn oníròyìn tó jọ wà níbẹ̀. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Pẹ̀lú ìfinijoyè yìí, Àwùjalẹ̀ tó tún jẹ́ olórí gbogbo ọba ní Akilẹ̀ Ìjẹ̀bú Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ni ó ti di olórí gbogbo ọba mùsùlùmí ní ilẹ̀ Yorùbá, ìpínlẹ̀ Ẹdó àti ìpínlẹ̀ Delta. Nínú ìdánilẹ́kọ̀ọ́ ọ̀jọ̀gbọ́n Kamarudin Balógun àti ọ̀mọ̀wé Fásí Yusuf tó tún jẹ́ alága ìgbìmọ̀ ìfinijoyè náà nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lórí pàtàkì ayẹyẹ náà, níbi tí wọ́n ti sọ pé ayẹyẹ náà jẹ́ ayẹyẹ tó jọjú láti fi ṣe àpèjúwe adarí aláwòkọ́ṣe àti ìgbélárugẹ ìfaradà ẹ̀sìn pẹ̀lú ìgbéga ìbágbépọ̀ àti àlàáfíà àwọn agbègbè tó wà ní gúúsù ilẹ̀ Nàìjíríà. Gbogbo àwọn imams àti afas nílẹ̀ Yorùbá kárọ̀ òjìrè nílẹ̀ Ẹdó àti nílẹ̀ Delta láti fún ọ lóye láti sọ fún ọ sọwọ́ di ọba àwọn ọba mùsùlùmí nítorí pé iṣẹ́ ribiribi tí wọ́n ṣe láti 64 years lọ́jọ́ wà lórí adé. Nígbà tí gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún sọ̀rọ̀, ó gbóríyìn fún àwọn tó ṣètò ayẹyẹ náà. Ó ṣàkíyèsí pé ayẹyẹ náà jẹ́ àpèjúwe ipa ribiribi tí Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ti kó sí àlàáfíà, ìlọsíwájú àti ìfaradà ẹ̀sìn láàrin àwọn mùsùlùmí tó wà ní apá gúúsù orílẹ̀-èdè, ìpínlẹ̀ Ẹdó àti ìpínlẹ̀ Delta pẹ̀lú ìtànkálẹ̀ ẹ̀sìn mùsùlùmí. Oyè tuntun tí Àwùjalẹ̀ ṣẹ̀ṣẹ̀ jẹ yìí ní ìbámu pẹ̀lú ohun tí olórí Kẹ́mi Adétọ̀nà àti Bèjérókun Òkè Àgbò Ìjẹ̀bú Igbó Ọba Stephen Adékọ̀yà sọ. Wọ́n ní ó jẹ́ ẹ̀rí fún àwọn olórí àti ojúṣe tí Ọba Síkírù Adétọ̀nà ń ṣàfihàn rẹ̀ nígbà gbogbo. Ọjọ́ ńlá lọ́jọ́ èní o, kò sí èèyàn kankan tó ní ọpẹ́ yẹn àfi Almighty Allah. Ọba lánàá, ọba lẹ́ni, ọba títí ayé, òun ló ń san àwọn ẹ̀dá ẹ̀lẹ́sàn. Ẹ̀san ló sọ fún Àwùjalẹ̀ Síkírù Káyọ̀dé Adétọ̀nà ní èní, nítorí mímọ̀ ṣe wa kọ́ mímọ̀ ṣe Ọlọ́run. Àkọ́kọ́ irú ẹ̀ lélẹ́yìí tí ọba kan máa jẹ olórí gbogbo ọba mùsùlùmí gbogbo ilẹ̀ Yorùbá mọ́ Ẹdó dé Delta. So oyè yẹn kì í ṣe bàbá wa nìkan ló wà fún. Adẹ̀gbàládùúrà pé wọ́n á lo oyè náà pẹ̀lú ìlera pẹ̀lú ẹ̀mí gígùn. Ọlọ́run àtúbọ̀ dá wọn sí fún wa. Àkọlé oyè náà ni olórí àwọn ọba mùsùlùmí nílẹ̀ Yorùbá, ìpínlẹ̀ Ẹdó àti ìpínlẹ̀ Delta, léyìí tí ẹgbẹ́ àwọn ìmáàmù àgbà àti àáfàá ní ilẹ̀ Yorùbá, ìpínlẹ̀ Ẹdó àti ìpínlẹ̀ Delta gbé kalẹ̀ láti bu ọlá fún Àwùjalẹ̀ tó jẹ́ olórí gbogbo àwọn ọba ní gbogbo Ìjẹ̀bú, Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà. Àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí kò dín ní ẹgbẹ̀rin láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ti ìjọba àti ilé ẹ̀kọ́ gíga ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti jẹ àǹfààní owó ìrànwọ́ ẹ̀kọ́ tó tó 90 mílíọ̀nù náírà tí gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ṣe onígbọ̀wọ́ rẹ̀. Akọ̀ròyìn wa Akeem Jimoh jábọ̀ ìròyìn wípé àkànṣe iṣẹ́ náà wáyé láti fi buyì kún olóògbé tó jẹ́ ọmọ gómìnà tẹ́lẹ̀ rí ìyẹn Gbémiga Abíọ́dún tó di olóògbé ní ọdún 2017. Orílẹ̀-èdè Nàìjíríà tí ó wà ní ipò àgbà lórí ọrọ̀ ajé ní ilẹ̀ Áfíríkà pẹ̀lú bí àjọ ìdàgbàsókè ìròyìn ìmọ̀ ẹ̀rọ orílẹ̀-èdè ìyẹn NITDA ṣe ń gbìyànjú láti pèsè ọgbọ́n ìmọ̀ṣe fún ìdá 90
nínú ìdá ọgọ́rùn-ún ní ọdún 2027 nígbàtí olùdarí gbogbogbò àjọ NITDA ìyẹn Kashifu Abdullahi ń sọ̀rọ̀ níbi ìpàdé àwọn tọ́rọ̀ kàn pé àkíyèsí àwọn ènìyàn sí ètò àjọ náà láti ṣe àwọn iṣẹ́ àkànṣe ìṣòwò àti ìdàgbàsókè ìmọ̀ ẹ̀rọ. Akọ̀ròyìn wa Fẹ́mi Afáriogun ni ó jábọ̀ ìròyìn náà. Ẹgbẹ́ òṣèlú alábùradà ìyẹn PDP ti ṣe àgbéyẹ̀wò àṣeyọrí wọn ní ẹnu lọ́wọ́lọ́wọ́ yìí tí wọ́n sì ń fọ́ sọ̀yà wípé àwọn yóò borí nínú ìdìbò tó ń bọ̀ lọ́jọ́ iwájú. Wọ́n fi ọ̀rọ̀ yìí léde níbi àpérò tí àwọn adarí ẹgbẹ́ òṣèlú náà ṣe ní ìlú Àbújá tí wọ́n pe àkórí rẹ̀ ní ṣíṣe àtúnṣe ẹgbẹ́ wa láti ṣe àtúnṣe orílẹ̀-èdè Nàìjíríà. Akọ̀ròyìn wa Timothy Yusuf ni ó jábọ̀ ìròyìn náà. Ìròyìn tí a ní fún ní èdè Yorùbá lọ́jọ́ ọ̀tọ̀ ní òní jù báyìí lọ. Má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook MTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.